àjàbọ́ àdìtú ńlá àjàbọ́. Tọ́lọ́run bá kọ dandan àṣẹ ó kàn fàdí tó kọ sí kádàrá wa lẹ́dà rán kiri ẹni máa jàjàbọ́ láyé yìí o amúra gidi ìfẹ́ méjì o tọ́lọ́run bá kọ ta lọ́lẹ̀ yìí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí o ẹ̀yìn ni ó kọjọ́ ń ta o. ẹyẹ wa ò ní fò síbi tán ti sọ. I told you on campus. Mo sọ fún ẹ pé a ṣe yóò bí Elédùmarè ni.
bá máa mú ẹ kò ní là mí lóògùn rárá. Yeah, I won't stress myself before I could lay my hands on you. And look at you. Here we are in your father's house. Shut up! If you campus in the emotion, pray along while I want you to just come and buy me. Please, my balance when I'm posting soon. Please. Eh? There goes. Uncle Ejo. Èṣù ló tọ́ mi jẹ. Èṣù wo ni ẹ? Kí ni mo gbọ́ tí o sọ ẹ? Iṣẹ́ èṣù. Èṣù yẹn dẹ̀ ló máa pa ẹ́. Tó bá má ti gbà tèmi ti ń wá ẹ nínú kámpọ́ọ̀sì yìí. Àti ìgbà tí wà tọ́rẹ̀ tẹ kọjá wájú mi. Tèmi jẹjà tèmi lọ́wọ́ tí ń gbafẹ́fẹ́ àlàáfíà. Àti gbà ẹ̀ lèmi ti ń wá ẹ Ọlọ́run bá ń gbọ́. Èmi ò lérò bóyá mi lè rí irú àǹfààní báyìí lé níyì o. Ọ̀pọ̀lọpọ̀ pàbíkè lára ti tèmi lọ́wọ́ báyìí. Torí àbíbọ̀ ọ̀rẹ́ mi 60 pounds. Èmi àti àtàná láti kó sí jẹ́ẹ̀dì mímú yìí. Ọlọ́run tún wá bá mi ṣe ìyá àgbẹ̀ náà tún wá pè mí lórí fóun pé ìjà ìyá ọmọ mu ṣe ṣó wà ni mo ní mò ń bọ̀ àdẹ̀ṣe kí ni àsáré lọ ṣe bẹ́ẹ̀ pọ̀lú bó ṣe ń wù mí lọ́wọ́ tèmi wá wáyé ṣòro mi ò tèmi ń gbé kiri èmi nìkan mo máa ṣe control ẹ̀ bọ̀ lọ́wọ́ yìí sì kò ṣe ń control mọ̀ ìyẹn jí kí sàlẹ̀ mi. Bàbá ṣe rí ẹjọ́ tá à ń gbọ́mọdé irú Ọlọ́run bá ń gbókò ń gbá wa lákòókò ni ẹ jẹ́ ká sáré ṣe kinní yẹn fún kó tó di pé ọ̀ràn mi wéle ó ṣe kinní kọrí wálẹ̀ tó bá dẹ̀ ti kọrí wálẹ̀ kò ṣe control sókè mọ́. Number 1 Pake plus who goes first? Orí kàláfíà máa ń. Mo lọ kó gba bí amú yòó. Nice one. Nice one. Nobody! No one is gonna help you now! Shut your mouth! Chibike, Papa time! Your house surrounded by the place. Surrender yourself now. Everybody, jáde síta. Kí a tó fi force wọlé with admissions wa. Everybody out! Out! Chibike, you set me up! No. You try to set me up! No. Gosh. Surrounded by the place. Surrender yourself now. No. Look for me for. Èwo ló lórí burúkú yìí lọ? Wọ́n ló fẹ́ bá tàwọn ẹjọ́ ní ẹ̀jẹ̀ ṣá. Ọlọ́dẹ wọ́n ní káàdì. Olórí burúkú àlọ́ fẹ́ máa ṣe bí olórí burúkú. Ọmọ gbọ́dọ̀ tábàdé wà ní kápọ́sì. Wọ́n máa ní wọ̀kọ́ gidi kan pé wà mí gbàtọ́ Ọlọ́run retí ẹrù. Ó wá ṣe bí olórí burúkú dúró ìgbà. Wá ọ̀rọ̀ sí yẹn ti tọ̀ ọ̀rọ̀ tí máa bẹ̀ sọ. Tí bá gbá ní ẹ̀ṣẹ̀ ní etí. Tó bá di àṣàfà ọgbọ̀ òkúrò òjò Ọlọ́run bá kò wá di sàmẹ́ bá díà. Ọ̀rọ̀ sí yẹn ò ṣọ̀rọ̀ èni. Pake, kí la máa ṣe báyìí? Kí la máa ṣe báwo? A máa gbà fẹ́ wo lónìí náà. Kájú bẹ́ẹ̀ woro. Sharp solution. Chibike, I bet you will pay for this. Idiots!
Aminati. Thank you, Allah. Thank you. Apoy ang kanifala. I go bless you. God, I will bless you. Okay. You see the bomb? Can you see? You can't want to see you. Madam, are you okay? I balance. I travel. Ta ló ṣí gate fún wọn? I did here. Èmi ni mo tẹ̀ ráyè tí mo bẹ̀rù jọ. Ìwọ ṣá mọ̀ pé èní iṣẹ́ ti tán lé. Don't destroy me. I beg you, madam. Don't destroy my family. I did the gate, the boy I knock. I open as usual, I ask. What I look for is a Namibia post office. I say post office. People know the post office again, then they send the email, then they send the swagger, then they ping it themselves on the BB. Me, I know book, I dey talk, I dey explain intellectual to the boy before I know he slap my face, he carry gun, he carry bomb, he tie me for gun. I dey beg for my life, the people I enter. Okay, make you help me. Thank my Superman, na he help me. As the boy come, na he come see me for there where they tie me. When they tie me there, he come dey talk for police talk like, make you come outside, make you come outside. You are surrounded by the police. You are surrounded by the police. The thief, they come run, them panic. I beg you, please, no do shake it for me. Please. Benima, but nǹkan kan ṣe yín sá. Tuntun ní nǹkan tó ń sọ. Sẹ́rí mo máa ń wá sí àdúgbò yìí dáadáa fún collection àwọn nǹkan tí mo ṣe bíi aluminium, irin, àwọn iron àjàkú. But Àbókí jẹ́ ọ̀rẹ́ mi tí mo máa ń gba àwọn nǹkan lọ́wọ́ ẹ̀ kí n tó dé àti bá mi sárin àjàkú iron gbogbo àwọn nǹkan yẹn ó máa ń kó fún mi tàdé máa ń appreciate ara wa. But ìgbà tí mo wá lílé tí mo wá yìí mo kàn rí pé ọkọ̀ ti dé mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ ó láwọn olè wà nílé tó ń jalè kódà kẹ́yìn gangan wà nílé pẹ̀lú wọn. Mo wá wò pé kí ni next line of action tí mo lè ṣe láti help yín kábúrò má lọ sí yín. Ìyẹn ni mo ṣe dọ́gbọ́n tí mo dá yẹn tí mo fi ẹnu ṣe bí ọlọ́pàá títí tán fi sá lọ. Ẹ ṣé gan. Mo really appreciate it. Thank you so much. Thank you. Ẹ jẹ́ kí sáré bá yín get kọ́. No. Ẹ má worry. Ẹ má wọlé sí ọ̀nà. I'm okay. Àbókí, how market? Market, I did here. I did the gate. That place, that regular, I dey put them for you. You go see iron, you go see boiling ring, you go see spring, I poku. Are you sure? I sure. Oh, make I pack on for free. I don't go collect the money for you for 1 week. Yes. Now you be my Superman. Now you help me. I'm going. Thank you. Okay. Thank you. Okay. So, oh God, I beg you, make you not tell madam go vex for me, you go give me a quick. I beg you, I know. Ọwọ́ ẹ̀ máa délé ni àwọn mi. Àwọn tó rí nǹkan míì tó ju ọwọ́ dẹ lọ bí ẹ ká pípẹ́. Àdúgbò tí mo lọ sí ẹlẹ́nu. Àfi bí ẹni pé mi nìkan ni wọ́n ń retí. Bí mo ṣe ń débẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sáké. Ni mò ń sa iron bẹ́ẹ̀ ni mò ń sa gbogbo àwọn alumí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo láti páàkì gbogbo ẹ̀. Òdìbòlà lówó bá dé. Owó dé. Ó kárí ọkọ mi.
lágbára Ọlọ́run iṣẹ́ yìí wàá ṣe àṣelàní ó máa kọ́lé nú ẹ̀ lágbára Ọlọ́run wo wàá ra ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ àwòdámi ẹnu wàá rà nínú iṣẹ́ tó ń ṣe àwọn tó déyàn pàtàkì lẹ́nu yìí wọ́n jìyà jìṣẹ́ kan tó di wípé wọ́n dọlọ́lá ẹlòmíì wà tó jẹ́ wípé igi dídìtà òun ni wọ́n dì fún tó tà kó tó di wípé ó lè ràn rẹ̀ níléèwé ẹlòmíì wà tó jẹ́ pé róbótà ń jẹ yẹn òun ló ń tà wọ́n tó lè san owó tó fẹ́ fi ṣèwé exam bẹ́ẹ̀ ni ìwọ náà wá lókìkí òkìkí àwa kàn kò ní kọ̀ọ̀kan yá lágbára Ọlọ́run owó ẹ̀ máa tẹnu ò wá ní dààmú ó kárí ọkọ mi. ẹsẹ̀ máa jókòó kí ẹ ti wá jẹ báyìí. nígbà tí mo ń bọ̀ lójọ́ mo rí àwọn pop-up àti bus máa ń jẹ ó ti fi sẹ́yìn mo ti wá òkè. kárí ọkọ mi àdúpẹ́ fọlọ́run. mú gẹ́gẹ́ bí ìlérí mi àti ẹ̀jẹ̀ tí mo bá yín dá owó ọjà mi ò ní lélẹ̀. mo ń kẹ́bi ó sì kẹ́bi mo ń tọ́jú mi wọ́n láàárọ̀ mo ń tọ́jú ẹ̀ òun náà jẹ́ mo mọ́ láyé ẹ̀ mo ń bọ̀ fún ọ. ó dà o. Àjàgbọ́. Ọlọ́run ló máa ní ká tètè wọlé kẹ ṣé tí àgbà wọlé ní ìsìn wọn bá ti ṣọmọ mi báṣubàṣu ìgbà tí mo dẹ̀ fẹ́ gbà ẹ́ òun sọ fún mi pé o lè perin o lè pẹ́fọ̀n o lè di òjòlá kó o di èrè kó o tó wá di ògìdán ṣé bó o ṣe dì lẹ́nu géètì tó jẹ́ káwọn animals ẹ̀ wọlé nì tí ẹ̀ gbọ́n náà ṣé bó o sọ pé OPC ní ẹ̀ nígbà tí mo máa gbà ẹ́. Ọ̀gá, when I came to the Lagos, I started to receive am for the OPC elections. Before I did Kano, I am attempted to join them for the Boko Haram people, but the salary has... Will you shut up your mouth? Ìwọ Boko Haram. Wo mi dáadáa. Orí ẹ̀ yọ ẹ́. Orí ẹ̀ tó dẹ̀ yọ ẹ́ náà kò ń ṣe orí kékeré gan pàápàá. Orí ẹ̀ yọ ẹ́ gidi gan ni. Ká ní wọ́n ṣe anything fọ́mọ mi ni. Àti wọ́ àti ìrọ̀dìrán ẹ̀ ẹ̀wọ̀n lẹ̀ bá kú sí. Mommy, it's okay. No. It's not okay o. Jẹ́ kí wọ́n sọ̀rọ̀ gba this idiot lórí. Because, I mean, tí àbá tètè dé táwọn pípọ̀ yẹn bá ti lọ ṣe nǹkan mi làwọn máa sọ báyìí. Jọ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ gba lórí o. But Daddy, ẹ jáde ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí kankan tó ṣe mí, I'm fine. Ẹni má jẹ́ ká torí nǹkan ká wá fi ba nǹkan tó pọ̀ jẹ́. Ẹni tó ṣe nǹkan tó dùnyàn léni, ó lè padà wá ṣe nǹkan tó máa dùn mọ́yàn nínú ọ̀la. It's okay, my daughter. Slogan mi nìyẹn kò sí problem. In that wise, oya. Kọ́rẹ́ gba géètì lọ́jà rí, my friend. Small madam, I beg, I don't forgive Oga. I don't forgive Oga, but wọ́n ní kó má ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ máa wọ ọ̀dẹ yìí, èmi ni mo tún forgive ara mi. Go to the gate, kó má jẹ́ kí wọ́n. Ọ̀gá gbọ́lẹ̀. Ẹranko. Pẹ̀lẹ́ sweetheart, you're sure you're okay? You're sure wọn o sure pé wọn ò ṣe nǹkan kan fún ẹ? Are you sure? I think she is. Lọ freshen up, ṣùgbọ́n. Ìwúyà ìwọ náà kú lọ, I mean, on Saturday, prepare dinner ká, I mean, àbí báwo ni? Kí lẹ ti fẹ́ jẹ láti gbogbo ọ̀tẹ̀ jẹ ní ibi tá a lọ yẹn? Kí lẹ ti fẹ́ jẹ? Yẹ ká jẹ mọ́tò láì. Gbọ́ kí ló bá jẹ sweetheart? tí mo bá mọ̀ pé bó sì máa rí lélẹ́yìí bí màá da ìfẹ́ nìka Ajíbíkẹ́ àyà mi ò bá ti kàwé jù mí lọ ká pé mo mọ̀ pé wọ́n á dolómìsìn káàkiri ayé. Àtútù bẹ̀rẹ̀ o. Eléyìí tó kàn yín náà ló ń jẹ́ nǹkan. Àṣà kì í jẹ lórí wọn yó. ìwọ náà máa wò náà nǹkan tó ń ṣẹlẹ̀ nínú company wa èmi kékeré yìí mo á gba 7 contracts láàrin oṣù méjì péré wá nínú mi ò ní dùn súnmọ́ pé tó máa ń pàwọ́ ọdún bóyá kan fún mi ni. Ìfẹ́ mi, nítorí pé ìwọ kàwé ó dẹ̀ ka ọgbọ́n orí mọ́ ni àbó mọ̀ pé ọ̀pọ̀ làwọn èèyàn tó kàwé tí wọn ò lọ́gbọ́n orí. Ìwọ Ọlọ́run dẹ̀ bá ẹ ṣe ó kàwé
ó ka ọgbọ́n orí ó tún wá lò sọ́nà ìtàn. Yes, come in. Sir, our Fig Construction Company wọ́n ti agree lórí proposal ta send sí wọn. Oh. In fact, wọ́n ti sign our documents ni wọ́n dẹ̀ ti send ẹ̀ sí wa. So mo ti push it through screening, sir. That's true. So lele sir, kẹ́ lè sign kí lè fax ẹ̀ sí wọn. Okay, go back to your office. Alright, sir. As soon as I'm through, I will let you know. Alright, sir. Congratulations. Auntie. Oh, I'm so sorry. Ẹ̀yin lẹ sọ pé kí n yọjú sí yín. Okay. Oh. Ẹ bá mi gba envelope yìí. Kò ń ṣe pé mo fẹ́ fún yín nítorí oore tẹ́ ṣe fún mi. Àmọ́ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún, òun náà ni ẹnì kejì rẹ̀. Tọ́jú rẹ̀ ní Bíbélì wí. Auntie, ẹ má worry. Oh, please. Ẹ jọ̀ọ́ ẹ gba envelope yìí lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́. Okay. Thank you. Okay. Can I have a number? Maybe some other time. Yeah. Madam. Tọ́lọ́run bá kọ dandan àṣẹ ó kàn fàdí tó kàn sí kádàrá wa lẹ́dà rán kiri ẹni máa jàjà bọ́ láyé ni o amúra gidi ìfẹ́ méjì o tọ́lọ́run bá kàn ta lọ́lẹ̀ yìí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yọ ẹ̀yìn èèyàn mi ó kọjọ́ ń taarò ẹ̀yẹ wa ò ní fò síbi tán ti sọ kò pẹ́ yẹ o ọ̀rọ̀ yìí máa ju bá ṣe rò lọ láyé gbégún bá kọ pélé a ò mọ̀ o bó ká bàjá a ò mọ̀ o àfi amáwo márùn tí ó gbọ́dọ̀ rò láyé mi. Nítorí respect ní tó jẹ́ kí n wá sí tó wà ní. A ń rí pé o ti fẹ́ máa misuse ẹ̀. And beside, ibo ló ti gbọ́ ní ìran yìí báyìí pé obìnrin máa ń dẹnu fẹ́ kọ́. Ọlọ́run ọba tó ń wò yẹn, ó dá ayé méjì méjì ni. Pẹ̀lúpẹ̀lú jùlọ nínú ayé tí a wà yìí. Ó dá ayé àkọ́kọ́, ó dá fún olówó. Ó dá ayé ìgbẹ̀yìn, ó dá fún ọmọ tálákà. Àjíbíkẹ́, kí ló dé tó wá fẹ́ máa fi dúdú wé funfun? Sọ̀rọ̀ bó lè jọra wọn sá? Kò lè jọra wọn. Torí mi tí mo wà wájú ẹ̀ yìí, ọmọ àtàpátá dìde mi ní. Ìwọ dẹ̀ ní Stephen Spoon náà fi tú ẹ̀ dàgbà. Báwo ni wọ́n ṣe wá rò pé àwọn méjèèjì lè wà compatible? Kò lè jọra wọn. Bọ́lárìnwá, gbogbo nǹkan tó sọ ló yé mi. In fact, kò sí rọ́ńbẹ́. Àmọ́ èmi nígbàgbọ́ pé kò sí ẹni tó lè fi orí ẹnì kan mú pé kò ní lárí. Nǹkan tí mo dẹ̀ rí, ìwọ ò rí. Nǹkan tí mo mọ̀, I'm very sure pé o ò mọ̀. Pẹ̀lú status àwọn parents mi, ó yẹ kó mọ̀ pé ṣe làwọn ọkùnrin máa bò mí bí èrà tó ń bọ ṣúgà. Èmi ni mo wá bá ẹ láti wá fi ẹnu ara mi tọrọ nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ ẹ̀ tí mo dẹ̀ rò pé ó yẹ kó ṣe fún mi. And perhaps Ọlọ́run tó dá ara bí eléwé òun náà ló dá ara bí aláṣọ. With due respect,
inú oko àṣálẹ̀ ló ń pín irúgbìn sí. a ń pè mí tó ń wò yìí. Madamat. Àjàbọ́. Àdìtú ńlá Àjàbọ́. Tọ́lọ́run bá kọ dandan àṣẹ. Ó kàn fàdí tó kọ sí kádàrá wa lẹ́dà rán kiri. Ẹni máa jàjàbọ́ láyé yìí o, amúra gidi. Ọmọ mi. ẹ rà mà. O sì fún mi ní múrí márùn kí n fi jẹun, ebi ń pa mí. ẹ fẹ́ jẹun. Bẹ́ẹ̀ ni. bọ́ọ̀tì múrí márùn tẹ́ dárúkọ yẹn ò lè tó yín jẹun. ẹ má rí. 300 lélẹ̀ á lè tó yín ra àgbo nǹkan tẹ́ bá fẹ́ jẹ. O ṣé o, mo dúpẹ́. O ṣé o. Bọ́lárìnwá. mama báwo lẹ ṣe morúkọ mi. Kò lè yé ọ ọkọ mi, ohunkóhun tí obìnrin bá fi lọ̀ ọ́ má kọ̀ o, bó jẹ́ sí dáadáa ni tàbí ìdàkejì rẹ̀ o ò gbọ́dọ̀ kọ̀ ọ́, torí bó ṣe jẹ́ ara obìnrin ìṣubú rẹ̀ wà, bákan náà ara obìnrin lóore rẹ̀ wà o ò gbọ́dọ̀ kọ̀ ọ́ ọkọ mi. ẹ sì mọ. gbogbo nǹkan tó bẹ́ẹ̀ bá fi lọ yẹn kí n má kọ̀. ṣẹ́jú èmi náà kò jẹ́ pé gáàtó alára méjèèjì nǹkan tó ń ṣe mí but now ó wà nínú gbàgbà yìí pé egungun alẹ́ mi ló jẹ́ àwọn òfin kò jẹ́ ká sí ní àwọn tí a bá bá wa kó má dàbí pé àtọ́jú àṣà mọ́lẹ̀. Yes. Àti dá fìlà pé kò yọrí. Àti dá iyọ̀ láti máa gbé ọbẹ̀ lárugẹ. Àti dá mi láti máa ṣètọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni àti dá ẹ láti máa kẹ́ mi, láti máa gẹ̀ mi. Lóòótọ́ ló sọ. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ọba tó dá ọwọ́ tí ò ṣe déédéé títí ẹ yìí torí tó bá dáwọ́ tó bá ṣe dédé bí ẹsẹ̀ pẹ́pẹ́yẹ lọ́wọ́ ò bá rí. Ọlọ́run tó dá àwọn ọmọ ènìyàn tó dá wa ní dúdú tó dá wa ní pupa tí ẹ náà yìí nítorí pé tó bá dá wa ní dúdú lásán sọ mọ̀ pé bí ìnàkí lọ́mọ ènìyàn ò bá rí. Ọlọ́run ọba tó wá dá olówó tó dá sáàrin aláìní títí ẹ náà yìí tó fẹ́ ká ṣèrànlọ́wọ́ fúnra wa ni. Nítorí ẹ̀ náà ni mo ṣe máa ń sọ fún ẹ pé kò má máa dúpẹ́ lọ́wọ́ mi tí bá ti ṣoore fún ẹ nítorí olùrànlọ́wọ́ náà lájọ jẹ́ fúnra wa. àmọ́ ọ̀rọ̀ tí ì sílé ni. ojúmọ́ ayọ̀ ló máa mọ́ wa lọ́la tí wàrà máa kù tá à ní lè fi tán ṣó tí ẹ mú nǹkan jẹ́ ká fìyìn sílẹ̀ èmi ti gba yàrá ọjọ́ 3 síbí èmi àti ẹládẹjọ́ máa wà níbí. kò ní lè work. kò lè work now. Mi ò ṣiṣẹ́ lánàá mo fún màmá mi lówó lánàá mo parọ́ fún wọn ni pé ìkan nínú ọ̀rẹ́ mi fẹ́ ṣe pátì ni mo sì lọ síbẹ̀ náà mi tó wá ní lọ bí sẹ́lú ní àtọ̀lá kí ni fẹ́ sọ bó ṣe mí. irọ́ tó pa lánàá yẹn náà ló tún máa palẹ̀ ni you know what is worth doing at all is worth doing well so ọjọ́ máa wà ń bí ni.
my dear ìwọ ló ń sọ̀rọ̀ báyìí kò ní yà mí lẹ́nu ó yà mí lẹ́nu mẹ́rin àbí ìwọ fúnra rẹ ó mọ̀ gbà tí mo ti ń bẹ̀ fà wípé kò tiẹ̀ jẹ́ kí n rẹ́ nìkan mọ́ ẹ tá a mọ kókó nǹkan tó ń ṣẹlẹ̀ ó wá jẹ́ pé ìwọ fúnra ara ẹ ló wá fẹnu ara ẹ sọ wípé ó mú ọkọ ẹ bọ̀ wá fi hàn mí mẹ́rin ó yà mí lẹ́nu. But daddy kò ní láti yà yín lẹ́nu náà ṣebí ìgbára làbúrà kò dẹ̀ sẹ́ni tó máa ń bú Ṣàngó nígbà ẹ̀rùn. Ta ló kọ lówe ìwọ ò pòwe oh serious anyway sori Bíkẹ́ kọ́mọ dùnà báwo lọmọkùnrin yẹn ṣe handsome tó náà tó fi gbà láti fẹ́. daddy ṣe rí ọkọ mi ó ga ó kúrú jù ó pupa ó níwà. ó ti tó you see man sori Jíbíkẹ́ mi ò lè sọ bínú mi ṣe dùn tó torí pé tí ọba gẹ̀ẹ́sì inú ìbáyìí kò ní kọsẹ̀ and one fact is clear ó ti mú inú èmi dùn báyìí ó dẹ̀ yẹ kébi náà lè mú inú ẹ̀ dùn ṣé orí ìròyìn ayọ̀ tó mú wáyé calls for celebration you know so let's go downstairs baby. Honestly, like seriously, you know, you go. Actually, that is the mommy wa Nigeria, tí ó ń ṣe Dubai, tàbí wà ní South Africa. Ìyẹn mátà kò mátà kó mo wà nílẹ̀ gbọ́ Jíbíkẹ́. Kò tí ì kàn mí láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé mi. Mọ́mí, ẹ̀wẹ̀ má dáadáa dì mí. Ṣé rí ọ̀rọ̀ tí a ní kí ìyàwó bàbá yẹn gan-an ló máa padà parí ẹ̀? Ẹ̀yin ṣàfùkún yín balẹ̀. Èyí tó túmọ̀ sí wípé kí n máa wò ó tẹ̀lé, àbí? Oh yes, kó máa wò náà for now. Ṣòro ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ òkùnkùn ni o, kò ṣeé sọ ní fìtílà, àfi tí iná bá gùn. Ẹ̀dà kò burú, mo bẹ́yìn méjèèjì bọ̀. Àṣírí ń ṣì máa tó tú sí mi lọ́wọ́ very soon pàápàá ní tí ò ní pẹ́ rárá. Wo dọ́tà mi jẹ́ kí n lọ gbé wine wa. I think we need to toast to this new thing that is going to happen in our family in the next few weeks. Yeah? I'll be right back. All right, sir. Èmi náà wò ó wọ́n ní ìfúnra lògùn àgbà mo ń wò wípé kí ló lè mú fàsẹ́yìn bá iṣẹ́ ọmọ mi lẹ́nu ọjọ́ mẹ́ta tó fẹ́ kọjá ọ̀rọ̀ bẹ̀rẹ̀ Bọ́lá nìkan ọmọ tó bá mówó délé ni màmá ẹ̀ máa yìn Bọ́lá àti fẹ́yàwó ọjà owó ọbẹ̀ ló ṣòro gbogbo bó ṣe lè wù kéèyàn jálàmbá tó láyé yìí bó o bá lówó lọ́wọ́ o ò lè fẹ́yàwó kọ́lọ́hún ẹlẹ́dàá mi kó ṣàánú mi kó má kí o wọ́wọ́ obìnrin kó tó jẹ. àmì o màmí àmì mo gbé tún àdúrà mi. àmín. But ma mo fẹ́ kẹ́ mọ̀ pé mi náà kì í sọmọdé wọn o nídàkejì ma mo fẹ́ kẹ́ mọ̀ pé nítorí àtijẹ àti mu èmi náà ṣe ń hàn sùn kiri. ò ń gbìyànjú láǹgò yẹn ọlọ́run pàápàá mọ̀. mo á fẹ́ kó yé yín pé gbogbo tí mò ń ṣe pátápátá ni mo mọ̀ ṣé wàá rọmọ tí mò ń ṣàlàyé fún yín ọmọ tẹ máa láìkì mi ó ṣúọ fún mi. bẹ́ẹ̀ni. ọkọ mi ìgbà wo lọmọbìnrin náà wàá fẹ́ wálé ta fẹ́ rí báyìí. ẹ ti ya fẹ́ mú ìyàwó yín nìyẹn. bẹ́ẹ̀ni. tẹ bá fẹ́ kó wá lónìí òun náà ti rẹ́dì. Daddy. Yes sir. Ó ti wà ń bí already. Ó ti àdédé èmi ò mọ̀ pé kíákíá báyìí ni. Ó sọ fún mi pé òun fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n òun ó dẹ̀ possible kóun pẹ́ mbẹ́ tó wá ò pé kóun sáré wá síbi kó tó lè gbé òun máa lọ. Ọmọ dáadáa lọmọ yẹn máa jẹ àti pé ó tún fi ṣe pé tí àná oró ni ló ṣe jẹ́ kí o kọ́kọ́ wá sọ́dọ̀ mi kó tó lóun fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n
But how do I look? Ṣé mo wà okay báyìí? Oh, it's okay, bye. Are you sure? Let's go. Okay. Ọkọ ẹ̀ tí mo ní kó mú wá fi hàn mí ńkọ́? Ọkọ mi ni Bọ́lárìnwá. Èmi náà ní sà. Bọ́lá wo? Bọ́lá. Ọmọ Bọ́lá tó ń ṣalẹ̀ kiri. Tó ń lọ from one àkìtàn to the other. Tó ń bá wa dalẹ̀ nínú ilé yìí. Olúmú wa kò fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. You are not serious. You are not just serious. Kí ni problem ẹ? Kí ni wàhálà ẹ? Sọ fún mi. Ṣé èmi ni mo fi ogun mí ẹ ni? Àbí mọ́mì ẹ tó fi mú this disgusting animal wá sílẹ̀? Daddy. Shut up! Gbé gbogbo ẹnu ẹ sàn. Anyway, jẹ́ kí n kọ́kọ́ lé ẹ lẹ́yọ̀rọ̀. And you, mo mọ̀ ẹ́ o. Mo mọ̀ ẹ́ dáadáa because you are a gold digger. Oh yes, that is what you are. Àbí? Ìwọ tó ń ṣàbọ̀, ṣáà ní àlòkù káàkiri lórí àkìtàn. Wá rí ilé ọlá lẹ̀, ó fẹ́ wọlé tọ̀ ọmọ mi. Not on my life. Now listen. And listen good. Wo orígun mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé dáadáa. Tó o bá dẹ̀ tún jáde kó o wo àyíká. Tó o bá jáde sí street náà kó o wo street. Gbogbo ibi tí mo mention yẹn, tí n bá ṣèṣì rí òjìji ẹ̀, máa sọ pé mo rí ẹsẹ̀. Wàá regret ọjọ́ tó bí ẹ. Out of this house! Go there! Jimmy there! Meet there! Àbójú ayé ni tó bá jẹ́ àlá ni. Please, I will talk to him, and I promise he's going to. Mi ò bínú. You know I told you. Mo sọ fún ẹ pé irú nǹkan tó ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Òun ló dẹ̀ ti ṣẹlẹ̀ yìí, mi ò láti bínú sí. Jẹ́ kí n máa lọ. Ọmọ nǹkan, jọ fún mi lẹ́yìn nìkan. Àwọn fúnra wọn ló máa pẹ́. I promise. Mo ti gbọ́, mo ti lọ. Irọ́ nísòro jẹ́ kí n ṣe é. Òun láti sinmi. Ó yẹ kó mọ̀ pé dáadé ń hot lọ́wọ́. Kò dẹ̀ sẹ́nibọ̀dì tó lè bá wọn sọ̀rọ̀ ju wọn nìkan lọ. Don't worry, jẹ́ kí n máa lọ. Tí n bá ti délé máa gbé ẹ lórí aago. Are you sure? Take care. Ẹjọ́ nítorí Ọlọ́run má bínú. Mo understand yín, but mo fẹ́ kẹ́yìn náà understand mi. Lóòótọ́ ni pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀. Ẹgbẹ́ ẹja ní ẹja máa ń bá ṣeré nínú mi. Àmọ́ ṣé èèyàn máa wá torí pé irun pọn kéèyàn wá lọ gé orí sọnù? Kò dẹ̀ sẹ́ni tó mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la. Ó gbìyànjú gan, ṣùgbọ́n ọgbọ́n ọmọdé ló ṣe ń lò. Jíbíkẹ́, jẹ́ kí n bẹ sọ tó jó tọrọ. Jókòó. Sit down. Let me tell you this. Ṣorí bí Sátidé ṣe máa rí, Friday láti máa mọ̀. Ṣorí gbogbo àpamọ́ àtàmọ̀ nǹkan tó ń ṣe yẹn kò ràn gbogbo tó wà nílẹ̀ yìí o. Life situation ni mò ń bẹ́ẹ̀ sọ yìí o. Ṣorí ọmọ tó bá máa là mí láàka lọ́jọ́ iwájú láti kékeré ẹ̀ láti máa rí ìgbésẹ̀. Jíbíkẹ́, for crying loud.
ọmọ tó ń ṣiṣẹ́ bólà ṣàpánu ṣá ìrìn kiri. Níbo ló fẹ́ kí n fojú sí? Níbo? Pẹ̀lú status mi ní society níbo ló fẹ́ kí n fojú sí? Wàgbọ́ ó pàṣámọ́ láti àárọ̀ dálẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. Tí a bá ju abẹ̀bẹ̀ ọ̀rọ̀ yìí sókè ní gbàgbà ibi decision tí mò ń take náà ló máa fi lẹ́lẹ̀ wò ó kí ọmọ yẹn ka ìwé kó ní Cambridge mò ń sọ fún yìí ò lè fẹ́. Daddy, Bọ́lárìnwá kàwé o ó dẹ̀ tún wá nice ẹ wò ẹ̀yin kó máa láìkẹ́ àsìkò ló ń dààmú ọlọ́run tó ń wẹ̀ ò kì í ṣe ajákájá ọmọ dáadáa ní Bọ́lárìnwá tẹ̀wọ̀n yẹn tẹ́ bá tẹ̀lé fi ọlá tí ẹ ọ̀pẹ ẹ rí i pé very soon òun náà máa bọ́ sí status irú ẹ̀. Shut up! Kò gbé gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ kí ló mọ̀ ọlọ́run tó wò ń ṣe ajákájá lélẹ́yìí o ajá tí ò lè ní láárí dẹ̀ ni. Stop wait irú owó wo ló fi pé èèyàn lè ná lérú eléyìí lórí tó lè fi ní láárí kò possible orí àkìtàn náà ló máa gbé gbàgbé yìí. And also kí ni wọ́n mọ̀ ń pa love kí ló mọ̀ ń pa orúkọ ó mọ náàtì ó mọ èmi mo fẹ́ sọ bẹ́ẹ̀ wait èmi mo bí ẹ mo dẹ̀ mọ nǹkan tí mò ń bá ẹ sọ kí wọn náà lè rí ibùjókòó ayọ̀ ni ó ní gbogbo wàhálà yìí because I'm much more concerned about your future. Ṣé o fẹ́ gbọ́ Jíbíkẹ́ kó o máa ju abẹ̀bẹ̀ ọ̀rọ̀ yìí sókè nígbàgbà ibi pẹlẹbẹ tí mo dúró sí yẹn ló máa fi lélẹ̀ o lè fẹ́ period. Kí ni mo fẹ́ sọ pẹ̀lú àwọn friends mi àwọn business associates mi kí ni mo fẹ́ sọ o lè fẹ́ o and that's final o lè fẹ́ period. Daddy, èmi náà ti make up mind mi pé Bọ́lárìnwá ni màá fẹ́. Period. Jíbíkẹ́, come back here. Jíbíkẹ́. Kí ló dé? Kí ló ń fariwo? You better go and talk to Daddy. Má fún mi ní body dish. Kí ló ṣe aládùn àti bàbá ẹ? Why you guys shouting? I've made my choice and that is final. Period. Final. What's the meaning of that? Ṣé ìwọ náà ṣe ọmọ tí bọ́? Ṣé ohun tí mo ń bá sọ nìyẹn? Can you imagine? Mo ní mi ò fẹ́ kó fẹ́ ọmọ bọ́lá ọmọ bọ́lá tó ń ṣalẹ̀ tó ń ṣa gbogbo ẹ̀ kiri ni mo ní mi ò fẹ́ kó fẹ́ lọ́mọ ń lé fùrù kọ́kọ́ sí mi. Kí ló rò dìbẹ̀? Kí ló ń wá tí ò rí? Kí ló forúkọ wá tẹ̀ tí ò tẹ̀? Àwọn ọmọ olówó ọlọ́rọ̀ pọ̀ ládùúgbò àti ní skul ẹ̀. Kò wá rí kankan nu wọn náwó sí àfi bọ́lá. Ṣé kò ṣe pé ọmọ yìí ti ń yọ nǹkan mu ní skul o? Tọ́rọ̀ yóò yé mi rárá o. Madia, ìyẹn ló máa fi bá sọ̀rọ̀ because tó bá continue láti máa lé fùrù kọ́kọ́ sí mi tó ń gapá sí mi I will not hesitate to disown her. Kí ló dé? Alright. Kí ló dé? Ẹ bá dẹ̀ ti jẹ́ kó ti le tó bẹ́ẹ̀ yẹn kẹ́. Okay. Àṣebẹ̀ ẹjọ́ ń pa ẹjọ́ ń kún tẹ́lẹ̀ ni. Anyway, I'll go talk to her. I'm sure pàṣẹ ò ní òkè mí lẹ́yìn ọ̀run. Mo wà very sure pé tiwa náà ló máa pọ̀. You better do. I will. Should I set the table for you? Not now. I mean, just quickly. I said not now, woman. Jíbíkẹ́. Ajíbíkẹ́. Me. Okay. Bí kún ló lóko, bí takùtẹ̀ ni, aṣojú ẹ̀mí pẹ̀lú ẹ̀dùn lẹ́yìn. Ìfẹ́ ló tí ẹ rí yẹn ló ṣe pàtàkì ọ́. Ẹni ọkàn ọmọ bá fẹ́ ni ẹjọ́ fẹ́ ọ́. Ta ló mọ̀ ńlá ọ̀yìn ò bí ọmọ. Nǹkan lọ́gùn bá kọ dandan àṣẹ. Ó kàn fàdí tún kàn sí kádàrá wa lẹ́dà rán kiri. Ẹni máa jàjà bọ́ láyé
àti ìdáná àkàrà bí akẹ́padà tó bá ṣe. Irọ́ ẹṣẹ́ mi ò ra àkàrà. Ẹ jọ èèyàn kan lójúwe àdúgbò yìí fún mi pé ibi ni màmá Bọ́lá ń gbé. Ẹ jọ mi bí èdè júwe lé wọn fún mi. Màmá Bọ́lá. Màmá Bọ́lá tó ń gbé àdúgbò yìí pọ̀ kódà gan-an mọ̀ àkọ́ ẹ̀ṣẹ̀ bímọ láìpẹ́ yìí ni Bọ́lá lòun náà sọ ọmọ ẹ̀ bóyá yẹn lẹ̀ ń bí. Kò lè jẹ́ ìyá Bọ́lá yẹn. Ìyá Bọ́lá eléyìí Bọ́lá tiẹ̀ máa ń ṣa pangolo bọ́ tí wọ́n lò mọ́ and things like that is a scavenger. Bọ́lá nìyẹn. Exactly. Ẹ wo ẹ wá ti lọ straight first turn by your left then the third house by your right. The first turn into the left then the third house. Okay, ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan ni ajé àwa o. Òtọ́ ló níyà òun òbí dúdú ọ ọ̀rọ̀ ìfẹ́ náà ni ọ láàbò ṣùgbọ́n nínú lọ́hùn ojú máṣẹ́ òun lọ. Ohun tó lọ́hùn bá kọ́ ṣe ó kọ̀ fàdí tó kàn sí kádàrá wa lẹ́dà rán kiri ẹni máa jàjà bọ́ọ̀lù amúragèrè ìfẹ́ méjì o tọ́lọ́run bá kan ta ló lẹ́yìn ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yóò ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yóò ọjọ́ ta ìrìn òwe yóò kọjá. ṣé gbogbo ẹnu ẹ̀ sọ̀rọ̀ nǹkan sí tí mi bá kà ń kọ́. ẹ jọ kí ló ṣẹlẹ̀ mo mọ̀ yín rí ni. wo mi kò wo mi dáadáa ewé ẹ ó ti sunko gbogbo ògùn rẹ̀ tó ṣiṣẹ́ mọ́ ibikíbi tó bá sọ ọmọ mi mọ́ ní kó lọ tún sílẹ̀ ní kíákíá báyìí àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní ìwọ àti ọmọ ẹ ẹ̀wọ̀n lẹ máa kú sí. ẹ jọ torí Ọlọ́run arábìnrin ṣé èèyàn máa ń gbénú ilé ẹni kó tó fọrùn rọ ni ẹ̀dẹ̀ mójú ẹ̀dẹ̀ gbé yẹn sókè bí ọdẹ tó fẹ́ wọlé tẹkùn kí ló ṣẹlẹ̀ kẹ̀ kí ni irú rádaràdà wo nìyẹn ẹ jọ torí Ọlọ́run ó yẹ ẹ ṣílẹ̀ yà ni o àbágbò yín kù kan. àgbo ti tèmi kù kan. bẹ́ẹ̀ ni. Me don't expect anything more or less from you. I don't at all. But tẹ́tí ẹ̀ kò tẹ́tí ẹ̀ dáadáa kó gbọ́ mi and listen and listen well. Sọ fún Bọ́lá ọmọ ẹ̀ Bọ́lá or whatever you call him. Pé kó dẹ̀yìn lẹ́yìn ọmọ mi. Kó lọ wá olóṣì rẹ̀ dáadáa bíi tiyín tó máa fẹ́ kó lè fẹ́ ọmọ títẹ̀ mi. Olówó lèmi bá tán mi ò bólóṣì tán. And if tí ò bá dẹ̀yìn lẹ́yìn ọmọ mi tí kò bá dẹ̀yìn lẹ́yìn ọmọ mi ẹ̀wọ̀n níwà tí ẹ máa kú sí. Ìgbà ìmọ̀ àṣẹ̀ṣẹ̀ wá fi bí mo ṣe gbajúmọ̀ tó nílùú yìí ni màá wá fi hàn yín méjèèjì. Ẹgbà mi wo rédíò asọ̀rọ̀ má gbèsè ó dẹ̀ dúró kó gbèsè ẹ àbẹ́ẹ̀ rí bó ṣe rí bí ìgbà tó jẹ́ wípé wọ́n fi ń mọlé ẹ wá wo ohun tó ń bẹ̀ mí sọ ń bí báyìí wèrè òpònú ayérádà kí ni ìtumọ̀ yẹn ṣé kì í ṣe wàhálà lọmọ yìí tó tún wá kó bá mi báyìí wò lọ ibo ló ti rí eléyìí tó ń gara kiri ilẹ̀ yìí ibo ló ti rí e tó wá ń gara bí báyìí tó ń gara tó ń ṣe ó dà o. Ajibike ìwọ náà ti gbọ́ ó ti gbọ́ gbogbo nǹkan tí mọ́mí ẹ̀ lọ ṣe nílé wa mo wà lẹ́nu iṣẹ́ lánàá ni mọ́mí mi pè mí wípé kò sí àrà tí mọ́mí ẹ̀ ò dá nílé ọ̀dọ̀ wa lánàá wípé nǹkan tó kù tí wọ́n ṣe ni pé kán bẹ̀rẹ̀ sí gbá wọn lójú kán bẹ̀rẹ̀ sí lu àwọn pé kò sí èbú tán bú àwọn tán lánàá nítorí kíni ṣé torí fífẹ́ mi àti ẹ̀yin náà mo dẹ̀ wí fún ẹ o mo sọ fún ẹ kó jẹ́ ká fi dópin ìwọ lóní rárá o sọ tí rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí èmi ò bínú o mo fẹ́ kó mọ̀ ní pé òrìṣà tó bá lè gbè mí sọ mí bó ṣe dá mi epo ni mo rù oníyanjú má bà tèmi jẹ́ o fi mí lẹ̀ láàyè ara mi mi ò tọrọ jẹ́ o a lè ríra o torí mi wà lẹ́nu iṣẹ́ mi ní ìdẹ̀lẹ̀ fi iṣẹ́ mi lẹ̀ mo lá lè ríra ó dàbí pé gbogbo tí mò ń sọ òye ẹ for now a lè ríra mi ní sọ jù yẹn lọ ó dàbọ̀ èmi lọ́wọ́ iṣẹ́ mi jàre. Ọlọ́run bá kọ dandan àṣẹ ó kàn fàdí tó kàn sí kádàrá wa lẹ́dà rán kiri ẹni máa jàjà bọ́.
lágbára gidi ìfẹ́ méjì o tọ́lọ́run bá kọ. Bọ́lárìnwá. Yes, Lord. O ò lè believe pé ebi ń pa mí. Bóyá bàbá jáde sí ká lọ sí nearby street bẹ́ẹ̀ ká lọ wà tó wà kí bá yà. Oúnjẹ itri. Jọ sọ fún mi, kí ló dé tí wò lè wọlé kó dáná fún mi? Kí n wọlé wa? O fẹ́ jẹun nínú ilé wa? Ó dẹ̀ dẹ́ lójú. Ó dá mi lójú náà. Ok o, irú oúnjẹ wo lè fẹ́ jẹ o? Tí mo fẹ́ jẹ, anything tẹ́ bá ti ní ilé ni kò fún mi, máa jẹ. Anything? Okay, give me 20 minutes. Okay. Ẹ kú lé bí o. Mọ́mí. Bọ́lárìnwá. Ẹ káàbọ̀. Kí ló tẹ̀lé lánàá? Jíbí kẹ́kọ̀ọ́ yìí, òun náà ni. Kí ló wá nulẹ̀ mi? Mo ní kí ló wá ṣe nulẹ̀ mi? Àwọn wèrè yẹ́ ẹ̀ wò ló tiẹ̀ pé kó wọnú ilé yìí wá. Ajẹ́ ẹ̀ ti wá wọlé tẹkùn, ó di dandan kó fẹ́ jẹun. Àmọ́ mi ò ní bínú mi ní kọ̀ọ̀kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Bí mo ṣe di ojúṣe tí mo bá yá tó o bá bọ́ tanu lé ilẹ̀ tó dúró lẹ́yìn á ga jù ẹ lọ. Màámi. Mo ní kò bọ́ta. Màámi. Jíbíkẹ́. Màámi. Kí ni bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Mo ní kò já kó wájú mi. Kú ọ̀bí jáde. Mo ní kò bọ́ta. Mo ní kò bọ́ta. But màámi. But kí ni? Ó jẹ́ pé ẹnu ẹ̀ sọ. Ìwọ tó jẹ́ pé afọ́fun pé mo ní ẹ̀. Ìwọ tó ní làákàyè. O mọ tó kàn tó ń ṣe. O dá kọ́kọ́ mọ̀. Kò yí ẹ jókòó síbẹ̀ yẹn mo ní kó jókòó. Bí mo bá ń dùn má má sọ̀rọ̀ rárá èmi ló yẹ. ẹ bá fọmọ sílẹ̀ kó ṣe ìfẹ́ nù o ìfẹ́ nù tí ẹ. irú ọ̀rọ̀ kátikàti wo ló ń sọ lẹ́nu yìí tí ó dùn? gbọ́nà ṣé ìwọ ò mọ̀ pé olówó á máa ṣọ̀rẹ́ olówó àwọn tálíkà máa ṣọ̀rẹ́ tálíkà àwọn kò lówó kò tòṣì náà àwọn náà á ṣọ̀rẹ́ ara wọn àbí gbọ́ kí ló ṣe fún ẹ ní impression wípé o lè fẹ́ irú Bọ́lárìnwá yẹn ọmọlẹ́lẹ̀ lásán ọmọ tí ò níran ọmọ. mú mi mo ní Bọ́lárìnwá ló wù mí láti fẹ́ ṣé ìgbà tẹ́ fẹ́ dáàdì ṣé ó léèyàn kan tó fọ̀sùn wọn lẹ́yìn lórí yìí. kò sẹ́ni tó fẹ́ mi kí n fẹ́ bàbá ẹ̀ ṣùgbọ́n ìyẹn ní ìgbà tí ìbí jọ ìbí bàbá tó bí mi lọ́mọ ó lówó tó tó ṣe ayé bàbá tó dẹ̀ bí bàbá ẹ̀ náà ó lówó tó tó lo ìgbà yẹn gan làwọn ọmọọṣẹ́ wa rò wípé ká fi ọlá ran ọlá lọ́wọ́ kọ́lá lè pẹ́ lọ́wọ́ wa. ẹ wo ìgbà yẹn nìyẹn o ọ̀rọ̀ èmi àti Bọ́lárìnwá nísìnyí ti da èkúrọ́ lálábàákú ẹ̀ wá Bọ́lárìnwá ló wù mí láti fẹ́ òun lọ́kọ mi òun ni màá fẹ́ period. Ndade torí ẹ̀ ń jáná dẹ̀ ti sọ wípé àfi dandan gbọ̀n ẹ̀ ń tóun fẹ́ nìyẹn ìdùnnú ẹ̀kẹ́ náà ni mo dẹ̀ ń wá òun kẹ́ ló dẹ̀ máa gbé bẹ̀ ẹ jọ ọmọ bẹ̀yìn ni ẹ jẹ́ ká parí ẹ̀ kó tán síbẹ̀. kí ni kò parí kó tán kí ló ń sọ lẹ́nu lẹ́yìn tó wọ́ mi ilẹ̀ gbúrúgbú tán bí ẹni pọ́lọ́ kan ló ṣẹ̀dá mi tí wọ́n ń rọ́lẹ̀ ń bíbà wípé olówó ni wọ́n fẹ́ bá ṣe òbó lòṣì ṣe mi ò dẹ̀ jẹ́ nínú ìran ìyálàyà yín ó wá sọ pé wọ́ ó fẹ́ gbọ́ kàkà kí ọmọ mi kó fẹ́ wèrè ọmọ ẹ̀ òpònú yẹn kó kúkú fẹ́ aparapá ó pè mí. ewé tí mo rí pé. ẹ bọ́tà wọ́n ní àbọ̀tà wọ́n tún ké gàràjé o wọ́n tún ti wá gàràjé o ẹ wá wọ̀ wọ́n o ẹ wá wọ̀ wọ́n ẹ bọ́tà o lè má pariwo lè lẹ́yìn lórí ibi kan lẹ́gbẹ̀ẹ́ ẹ kẹsẹ̀ wèrè kẹ́kọ̀ọ́ wọ́rọ̀wọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ kù á ṣí èrè ẹ wẹ́wẹ́wẹ́ wá ṣe ẹ bẹ́ ẹ yàn ẹ yẹ ká parí ẹ bí wọ́n ti wèrè ń parí olórí ibù omi àìmí. ẹ má máa fojú péyàn kan rẹ́ ẹni tátánù lè já tọ̀nà ẹni nígbẹ̀yìn ọ́ ta ló mọ̀ ńlá kó wá wé kádàbà ẹni ló ń ṣàgbà ẹ̀dá ọ́.
Hello Bọ́lá. Ṣá lè pàdé níbi tá a ti máa ń pàdé yẹn nísìn. Okay, ó ṣe. Èmi náà máa lọ dúró díẹ̀ ńbẹ̀ nísìn. GPK mo ti gbọ́ ẹ. Mo ti ń bọ̀ báyìí. I'm on my way right now. Mísètù. Tó bá gbẹ́sẹ̀ kọjá àgbẹ̀ yẹn. Ń bọ́ lódà. Hello. Your card. Bẹ́ẹ̀nu sọ́hùn má wulẹ̀ ká lòlò. Ó fẹ́ lọ ra pure water, ẹ fẹ́ ra káàdì. Gbogbo tó sọ pátá ọwọ́ mi ló sọ sí. Ó tún lọ bá wèrè yẹn. Òpònú ayérajà ó tún lọ bá. Ó ń lọ bá ọmọ má ṣàǹfààní yẹn. Padà sínú ilé. But mommy, ẹ kàn jẹ́ kí n kàn sáré mi ni. Mo rò pé tí ń dùn ẹ̀. Wọ́n ti kọ igi mọ́ ẹ létí. Àwọn tó kàn mọ́ ẹ létí yẹn èmi ni mo máa yọ fún ẹ. Ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni? Èmi sì lọ́lọ́kọ̀ tó wá ẹ̀ wá sílé ayé. Mo dẹ̀ yìí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àṣẹ mi gbọ́dọ̀ gùn ni. Padà sínú ilé. Padà wọlé kọ́lá jókòó. Ẹ wo aláìsàn ti pọ̀ gíga rẹ̀. Ọdẹ, I miss you, I ask you, I lose you. N tẹ́ bá máa gbọ́ nìyẹn. I'm on my way. Ẹ dúró ńbẹ̀. Ẹmu ẹ kì í ẹranko bẹ́ẹ̀ lẹ́pọ̀ rẹ ni ẹbẹ́ gíjà wọlé ògìdán olóòlà ìjù. Ṣé èyí ò mọ̀ pé ọdẹ tó bá nífọ̀n lẹ́ẹ̀kan ló lè kojú ẹ̀mí? Bẹ́ẹ̀ni ẹ sọ̀hún. Abájọ tó fi yọjú sí ọ̀rọ̀ tí ò kún ẹ̀. Abájọ tó fi rẹrù ẹlẹ́rù tó fa tiẹ̀ lọ́wọ́. Sọ fún mi, àwọn wo gan ni wọ́n lù fún ìròmì rẹ tó fi jó lórí omi náà? Sọ fún mi. Àtomi, àtọ́ta, àtàgbá àti Yemọja, àwọn ló ń lùlù fún ìròmì mi tó fi ń jó lórí omi. Kí ló tún wá fẹ́ gbọ́? Kò burú. Èmi ò bá tìjà wá, ìkìlọ̀ ni mo wá fún ẹ. Sórí tí inú bá bí mi lábẹ́jù má ṣẹ̀ sófin. Àmọ́ gbọ́ kò gbọ́ dáadáa. Ìkìlọ̀ ni mo bá wá. Mo fẹ́ ìpínyà láàrin ìwọ àti ọmọ mi bí mo ṣe sọ̀rọ̀ yìí. Ẹgbẹ́ yẹn lẹ́yẹ wọ́tọ̀ o. Ẹgbẹ́ ẹja lẹ́jà ń bá ṣeré nínú omi. Ìwọ àtọmọ mi ẹ wà compatible rárá. Ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́rìí wá. Ayé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wọ́ o. Ẹ padà. Ayé kan náà làjọ wá. Èèyàn ló sọ igbá di ògùn. Igbá ògùn kì í sọ lóko. Ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ̀. Ẹ wo ọkọ mi ni o. Kò dẹ̀ sí ẹni tó lè gba kátà lọ́wọ́ àkìtì. Kò sẹ́ni tó lè gba ilé bàbá ọmọ lọ́wọ́. Ó dáa. Àmọ́ màá jẹ́ kó mọ̀ pé bí kúrò lóko ni bí pàkúté ni ó dìgbà náà nà kéèmì àtẹ́tòrí à. Ṣé ó le tó yẹn ni? Kí ló ń ṣàǹtí mi ná? Ṣé wọ́n fẹ́ fẹ́ ni? Táwọn bí ọmọ ẹ̀ tó bá ti ẹ̀kọ́ kù láti lẹ̀, ṣé ẹ̀ka àǹtí mi náà bọ̀bọ̀ jáwúrà? Ó yà mí lẹ́nu. Tó ẹ̀ka àǹtí mi máa gbàlù kọ́ máa jó kọ́ láwọn ọmọ àwọn ti ṣoríire, kí ni wọ́n máa dùn? Àbí ta ni máa ń dàlà òwù? Kò yé mi náà o. Ó ga o, ìwọ má stress ààrẹ rárá, fi ọkùn ẹ balẹ̀. Kí ni mo sọ fún ẹ? Fọkùn ẹ balẹ̀. Màá lọ yọjú sí wọn fúnra mi. Màá kú ọ̀rọ̀ sí wọn ní orí. Màá tẹ̀ wọn nínú dáadáa. Mo dẹ̀ mọ̀ pé tèmi náà máa ṣe last. Fara ẹ balẹ̀ o, má gbẹ̀mí ara ẹ sókè. Ṣó ti gbọ́ mi? Ẹjọ́ tó lọ lọ́hùn nǹkan tẹ́ fẹ́ ṣe gangan ló máa pè mí jù. Ẹjọ́ ìbá mi bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ ká mọ̀ pé ìdùnnú mi lọ́mọ yẹn. Nǹkan tó dẹ̀ wù ẹlẹ́dàá mi ni. Kàn fi mí lẹ̀ kàn jẹ́ kí n fẹ́. Kàn fi mí lẹ̀. Ẹjọ́ tó lọ lọ́hùn ìbá mi bá wọn sọ̀rọ̀. Ṣẹ́gbọ́. Ẹ ṣe gan. Ẹ jẹ́ kí mi tètè máa lọ torí Ajíbíkẹ́.
ó ti lọ dúró dè mí ibi tá a ti máa ń pàdé sómi ìdẹ̀fẹ́ kó dúró síbẹ̀ pẹ́. ẹ̀yin tó bá jẹ́ bẹ̀gbọ́n ẹ̀ kúkú lọ mú wá kí n kú fi mọ ìyàwó mi lẹ́ni. kí mo wá sọ́dọ̀ mú wá. kí mo wá. lọ mú wá. nǹkan tó máa bẹ̀ ta gangan ni ẹ jẹ́ ìfẹ́ kan lọ mú kí n mú wá síbí káfẹ́ kan yanjú gbogbo ẹ̀ kó dẹ̀ tán síbẹ̀ ẹ wà òkè kí n wá. ó wà òkè. ó ti dé ilẹ̀ ní tiẹ̀ kò tẹ̀ tó gbọ́ má pẹ́ máa rí tí yé. ṣojú fífẹ́ lọ ní tóbi yóò ti wá ń lògùn ń dọdẹ yíyan mi. má pa mi sọ kọ́tà dọ̀tí tẹ́ni tẹ̀kítà sàkọ̀ ọmọ ẹni lọ́mọ ni. ṣé nítorí ọ̀rọ̀ tí mi àti ń jọ fà ní living room lẹ́sẹ̀ fi bínú dìde níwájú mi tó fi bínú wọlé. ṣé kò tó torí ni ó tó torí tí wọ́n bá ṣe làákàyè ni ìwà sọ wípé kí Bọ́lárìnwá kó lọ fẹ́ ọmọ yẹn jọ kí ni wọ́n ní tẹ́nì kò níná sọ fún mi. àǹtí mi wọ́n ní okun òkè ń wó ruru káwa ruru ayé ti kúrò ní báyé ṣe tó báyé ṣe gbà lókù àǹtí mi ìgbà mẹ́rin làwọn ọmọ ọ̀sìn tó fi múyàn lájẹ́. kọ́ mú mi lájẹ́ kọ́ mú mi ní àjẹ́ Bọ́lárìnwá ọmọ tèmi ni mo sọ kò lè fẹ́ ó tán. àǹtí mi Àṣàbí. àbúrò mi Àbẹ̀bí. dá ọjọ́ Jíbíkẹ́ ọmọ Àpèkẹ́ tàbí ságì rẹ̀ lọ́gbẹ́. ẹyẹ màgàmàgà ṣòro má jìyà gbé. ẹyẹ jẹ́. ẹyẹ màgàmàgà má jìyà gbé. ẹyẹ jẹ́. ṣé ilé ayé ló ń gbé béèyàn bá ṣe ó dòde ọ̀run. aṣọ Jíbíkẹ́ ò pọ̀ ọmọyẹmọ ètí rẹ̀ wọjà. lónìí mi ò fẹ́ kó bá wọn jẹ́ pé ayé mọ́ òdì ọ̀run ni mo fẹ́ kó máa ti bá wọn jẹ. àṣẹ Àjíbíkẹ́ àtàkẹ́rẹ́ wọgbọ́n lórúkọ tí a pè fa arìn jìgìjìgì wọlé lórúkọ àpè ṣọ̀dára tí pé bá dún onígbé àmọ̀pé mo gbọ́ pé ẹ̀ ń pe ẹlẹ́dàá mi kí ló dé ṣé kò sí o. arábìnrin ọmọláyà o táǹgù yóò fún ọ rí tó nítọ̀bẹ̀ òṣòro wọn nípa láyà bí rẹ̀ ìpè táwọn ń pe àwọn baba ńlá baba rẹ̀ tí wọ́n jẹ́ tọ̀run á pè ọ́ ọ̀jẹ́ tọ̀run ọ̀jẹ́ tayé ọtún wá láyà wọn nípa láyà bí rẹ̀ ọtún wá bá wa ní bùbá wa ní àárín ọmọ wípé ọmọdé tó bá mọ̀ tún ìran bàbá wa rẹ̀ ní mòsì omi ajá tó bá wọlé tẹkùn ni ó fẹ̀jẹ̀ wẹ̀. irin ni mí ọmọ ògùn lágbẹ̀dẹ ajagunmalẹ̀ kan ò ní já tiẹ̀ láàjù táfẹ́fẹ́ bá fẹ́ ó máa fẹ́ sójú gbogbo ọmọ aráyé ó yẹ parapọ̀ kẹfẹ́ lọ kí gbogbo yìí di òun. ẹyẹ ṣe wà. ìyá dà ìyá ti lọ ìyá ti lọ. kí n fi ara mi wọ̀nyí jù báyìí lọ àmọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ nítorí funfun lèmi dúdú dẹ̀ lẹ́yìn. ìbá dára kẹ́ ẹ jáwọ́ nítorí tí ẹ bá jáwọ́ ní kíákíá èmi gan ò ní dẹ́yìn bọ̀rọ̀bọ̀rọ̀ tẹ́
dẹ̀ mọ̀ wípé níbi tí erin méjì bá ti ta gbangba koríko bẹ̀ ò ní fararọ ó dàrú. kókó kan ó ta kókó ta ló lè tún kó wá sọ ẹni bá jù ní lọ ọlẹ jù nínú bẹ́ẹ̀rin bá kan níyàn ìpàtẹ fún kan jàre òkùnkùn sáwọlẹ kí wọ́n yà. Àwọn wèrè tó ń gbé inú ilé yìí dá àwọn ni mo fẹ́ rí. Why they talk come for wèrè? I know you anything. Onídàá fún yàrá yẹ ẹ pẹ̀lú gbogbo tó sọ lẹ́nu èmi ò gbọ́. Èyí tí mo sọ lẹ́nu tí mo gbọ́ yìí ni kò bá mi sọ. I say make I talk what you dey look for. You dey come inside, they shouting like that. You be Boko Haram, you carry bomb for body. Gbogbo yìí tó ń sọ yìí ń sọ sápò yàrá yẹ ẹ ni mi ò rán iṣẹ́. They talk to me. What's going on here? Madam, I see me see trouble. I know me. Kò ní dá fẹ́ ẹnu tó fi sọ pé àánú ẹ̀yẹ. Kò ní dá fún ẹnu tí o fi sọ pé àánú ẹ̀yẹ. Ṣé mo pé mo sọ fún ẹ? Mo ní kó sọ fún ọmọ ẹ kó dẹ̀ ìlẹ́yìn ọmọ mi. O kọ̀ àbí? O ò sọ sí. Ẹ dẹ̀ ìlẹ́yìn ọmọ mi ẹ má fọmọ tèmi ṣògùn owó o. Màmá Bọ́lá ṣe rẹ́lẹ́sì pé àdúgbò tẹ́sí ń pariwo ìyàwó àdúgbò yóò fẹ́ ariwo rárá. Kí ló kàn mí pẹ̀lú èèyàn kó pariwo? Kí ni ìyẹn tó kàn mí? Ìyẹn ò rá mi kò gbé mi ṣubú. Ìwọ àtọmọ ẹni kẹdẹ ìlẹ́yìn ọmọ mi. Tẹ́ bá wá kọ̀ tẹ́lẹ̀ ní dé ìlẹ́yìn ọmọ mi. Ìjọba ló máa bá wa dá sí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn burúkú olè gbọ́mọgbọ́mọ yìí. Má pariwo yín sí gbogbo ìlú. Wọ́n á mọ̀ pé gbọ́mọgbọ́mọ ni yín. Ẹ fẹ́ fọmọ tèmi ẹ fẹ́ fi rìn ní oògùn owó yín irọ́ lẹ pa. Ẹgbọ́mọ mi jáde. Gbogbo aráàlú ẹgbọ́mọ mi jáde. Ẹyẹ wa ò ní fò síbi kan ti sọ kó pẹ́ I open mouth. Shut your mouth, my friend. Ṣé o ò sí mímà tí wọ́n wọ tó já wọlé? I did, I dey see the madam, I dey shouting. Go and lock my gate, my friend. I dey tell you all the time, make I tell you the oga, make I bring me money, make I buy am for gun. If I buy am for gun, all these mosquito people, I enter, I go kill them. Make I buy am for bomb, make we put them for the compound. Anybody, I step there, make them bomb come out. The people they come inside, they talk anyhow, they blame me. It's my blame. Ẹ̀wọ̀n ló máa kú sí. You just talk and talk and talk and talk and talk. Aboki, má worry. You're talking about Boko Haram, talking about bombs. Prison, Joma prison. Ẹ̀wọ̀n. Lock my gate. The low come. The correct better house. I get the security gate with the remote with the stress person. Ọkọ mi. Mo ní kí lèmi àti bàbá ẹ ṣe fún ẹ. Kí la ṣe fún ẹ gan-an tó fi ń ṣe wá báyìí? Àbí ẹni wo nìkan ṣoṣo. Gbogbo èròǹgbà wa dẹ̀ ni wípé ayé tẹ̀sí ò jẹ́. Kírù díẹ̀ jẹ jù bẹ́ẹ̀ lọ. Àbí ẹ sínú ilé ọlá. Kó wà nínú ilé ọlá kó má sínú ilé ọlá pàṣẹ gbogbo nǹkan tó bá dáa. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí? Chibike, kí ló ń ṣẹlẹ̀? Mọ́mí ẹ wò, mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́ jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ yìí. Ìgbà díẹ̀ náà ló kù. Mo ti bẹ̀rẹ̀ ó dẹ̀ di dandan kí n parí ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run, Bọ́lárìnwá náà máa lówó. Bọ́lárìnwá máa lówó? Báwo mo ṣe fẹ́ sọ pé kò ní lówó lọ́wọ́ pàtó kì í ṣe mi ni mo ṣẹ̀dá ẹ̀. Àmọ́ sí ìyá wèrè tó bí yìí nǹkan báyìí sìn. Báwo ló ṣe fẹ́ ṣe yẹn sí? Àbúrò bó ṣe já wọlé lọ́sàn-án ibi ajá tí chain ẹja tó ń pariwo. Ká ní gbogbo àwọn ará àdúgbò ò tí ì lọ síbi iṣẹ́ ni. Wọ́n á mọ gbogbo blasphemy tó ń fẹnu ara ẹ̀ sọ. Mọ́mí, ẹ wò ó mọ̀ pé ẹ kó bẹ̀rẹ̀ ẹ má bẹ̀rẹ̀. Ìgbà díẹ̀ náà. Chibike, I don't understand anything anymore. I don't. Mọ́mí, inflate ọ̀rẹ́ bóyá kẹlù sọ. Èsì sí ọ̀rọ̀ tí wọ́n sọ sílẹ̀ yìí ni wọ́n lọ sọ. Bẹ́gùn bá kọ́ pélé a ò mọ̀ o bóka bàjá a ò mọ̀ o àfi amáwo márùn tí ó gbọ́dọ̀ rò láyé mi. Agbára kágbára la fi ń jogun kógun ọ̀rọ̀ ìwádìí ewúrẹ́ lòun ò ṣọ́kọ̀ wà gùntàn. Má jẹ́ kí n dìde jẹ́ kí n wà báyìí ẹ kàn jẹ́ kí n wà báyìí kéde máa bẹ̀ kéde gbọ́. Mo ní kó dìde tí ti máa dìde tí máa bá yín sọ̀rọ̀ ẹ máa gbọ́. Bọ́lárìnwá ọkọ gbọ́dọ̀ kò dìde.
mọ́mì lórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀yìn fún kò ju lórí ọ̀rọ̀ màmá Jíbìkẹ́ lọ. ẹ wo ẹsẹ̀kẹsẹ̀ tí màmá Jíbìkẹ́ bá sẹ́yìn ẹjọ́ mo fẹ́ kẹ́ dáríjì wọn ẹjọ́ tó lọ lọ́hùn ṣe rí ìrànlọ́wọ́ tẹ̀ ń wò yẹn kò ní jábọ́ látọjú ọ̀run ènìyàn lọ́nà máa rán síyàn. kéde máa wo Ajíbìkẹ́ o ó nífẹ̀ẹ́ mi bí ojú ni èmi gan nífẹ̀ẹ́ dọ̀kandọ̀kan. màmí ẹ̀ẹ́dẹ̀ sáyẹ̀nsì relationship èmi àti Ajíbìkẹ́ ká sọkò ara wa dálẹ̀ tòró dá mi lójú pé tá a bá fẹ́ra wa rírí sẹ́mi á dìde wá màá lè wá máa tọ́jú yín ju bí mo ṣe ń tọ́jú yín tẹ́lẹ̀ lọ. màmí please please. ṣé ohun tó fẹ́ sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. bẹ́ẹ̀ náà. ó dà mo ti gbọ́. ẹ ṣe gan ẹ ṣe Ọlọ́run nífẹ̀ẹ́ yìí náà ẹ ṣe gan wa. àmì mi ò gbà ó. bẹ́ẹ̀ ni àfi tí mo bá kú èmi ò lè fọwọ́ sí i jọ torí Ọlọ́run ta lẹ́ni tó sọ fún ẹ wípé ìwọ̀nba iṣẹ́ tó ń ṣe kò tó wá jẹ mo fẹ́ mọ̀. ọmọ tó mọ̀ ya rẹ̀ lójú o ó ṣí ni ó tọ́ ọmọ náà pa ọmọ tí ò gbọ́rọ̀ sí ya rẹ̀ lẹ́nu o ìyá ni ó jọ ọmọ náà pa ọmọ tó ṣe ìyá rẹ̀ lórí o orí ni ó fọ ọmọ náà pa. èmi ló máa gbàgbé èmi má bẹ́ẹ̀ kó dọ́gba. ilẹ̀ yìí. wọ́n ló dolórí agbórí ogun ṣígun èmi náà ni ọ̀rọ̀ yàn ṣígun ìyànkóló alábẹ́ òjé dìde èjì ògbè náà dìde alábẹ́ òjé bẹ́ ojú mẹ́rìndínlógún èjì ògbè sá padà sílé alábẹ́ òjé mo pè é lónìí. mami gbogbo ilé tó wà lára Bọ́lárìnwá kó jáde. mami àṣé mami ló ń ṣe mí. jáde. ẹ̀rọ lẹ́rọ̀ mi nítorí ẹ̀rọ lẹ́rọ̀ mi bọ́gẹ̀dẹ̀ ọ̀mì ní bá pọ́n tinú ẹ̀ ń rọ̀ ni ẹja àrọ̀ kì í gbénú odò kó mọ̀ nira Bọ́lárìnwá ọmọ Àṣàbí o kó rọ̀ kó má padà mọ̀ nira mọ́ láéláé látẹ̀mí lọ. Rasulillah sallallahu alaihi wasallam. Bọ́lárìnwá yà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ sórí ń tọ́ Ọlọ́run rí yìí ohun ìyàlẹ́nu pátápátá gbáà ni ju gbogbo ẹ lọ ìdínà siratal mustaqim
afinimọ̀nà tọ́lọ́run ń jẹ gangan òun lójúwe ara rẹ̀ fún wa ó fi sọ bí tá a dojú àdúrà kọ gangan ní pàtó ni sọ wá rí tírà tí mo fún ọ tó fi rọrí sùn tó fi lálàá tó sọ tán fún mi yìí bí èsì ara tí mo ń ṣiṣẹ́ bí ti ṣiṣẹ́ ti ẹnu àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba sọ wá rí ju gbogbo ẹ̀ lọ àdúrà ò sẹ́fìlì mú ni àdúrà báyìí òun ní dá mùsùlùmí láti fi bá Ọlọ́run sọ̀rọ̀ àti láti fi kojú àwọn ọ̀tá tí ń bá wa jà àdúrà láṣẹ àkànṣe àdúrà tá a sì ṣe ọlọ́jọ́ mẹ́ta ni wọ́n sì fa àwẹ̀ sí. tí ọba ẹdí ọjọ́ kẹta tí wọ́n ṣe àṣekágbá rẹ̀ ọ wá sọ́dọ̀ mi bó o bá wá sọ́dọ̀ mi èmi rí ọ wá jọ lọ fojú gan ní ìyá tó bí ọlọ́mọ bẹ́ẹ̀ mọ̀ sọ àmọ́ báyìí mọ́ ọ lọ sọ ọgbọ́ mo ti fọ Ọlọ́run sìn ó ti dòkú Ọlọ́run mú mọ́ ọ lọ. kí n máa lọ sílé. bẹ́ẹ̀ àfẹ́ máa jẹ́ kí n lọ sílé ẹ jẹ́ n dúró síbi títí ọjọ́ mẹ́ta tá a máa gbàdúrà yẹn tó máa fi pé ẹjọ́ tó rọlẹ́ má jẹ́ kí n lọ sílé. Bọ́lárìnwá sórí gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti dúró tọ́lọ́run láyé wà láyé ibi láyé làsí láhù àkọ́ní ìjògùn fún èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún wọn fi ọmọ lọ sórí bí ìyá rẹ bá gbóúnjẹ fún ọ bọ́ ọ bá délé mọ̀ fi ọ jẹ bọ́ bá bomi mu fún ọ mọ̀ fi ọ mu bọ́ bá wá ní ọ dọ̀bálẹ̀ kó wọn dáwọ́lé ọ lórí kó ṣàdúrà fún ọ mọ̀ fi ọ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó ṣe ọ. afa ìjọ tó rọ Ọlọ́run ẹ má jẹ́ ń lọ lé débi tí wọ́n máa fún mi lóúnjẹ jẹ mi ò lè jẹ oúnjẹ mọ́mì mi ń sìn àsìkò tí mo wà yìí wọ́n ò lè fún mi lómi mu kí n mú jẹ́ ká ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe ìtàn tó bá dẹ̀ parí ẹ̀ má padà sílé tó wà fà. ọ̀rọ̀ rẹ yé mi ṣebí alukurani táwa gbé lọ́wọ́ òun ní fi wá mọ̀nà alukurani náà ló sì wá sábà alukurani náà sì wá ń sọ̀rọ̀ látara mi pé ọ̀dà mọ́ ọ lọ báyà rẹ kò sí ohun tí ó ṣe ọ mọ́ ọ lọlé tọ́gbọ́n náà lọlé ẹsẹ̀ gan sa lọlé ẹsẹ̀ gan sa. àjàgbọ́ àdìtúlá àjàgbọ́. ó kàn fà ní tún kan sí kádàrá wa lẹ́dà rán kiri ẹni máa jàjàbọ́. dárí jì mí tó tọ́ mi ò kàn tí mo ṣe àmọ́ mo fẹ́ kẹ́ dárí jì mí gbogbo ìyàlẹ́ ti jẹ́ lórí mi. kí ni n tó fẹ́ kí n ṣe fún ẹ Bọ́lárìnwá kí ni mo ṣe fún ẹ èmi ṣáà ti fi ìyàtọ̀ ẹ mo dẹ̀ ti fi ìṣẹ́wó ẹ dàgbà kí ló tún fẹ́ ẹ wo àfà mo rí wípé èèyàn lọ mo lè rí àtọ̀ lára bẹ́ẹ̀ ṣe ń wò mí mẹ́ta ni mo bí ọ̀pẹ tí mo bí wọn ni bàbá wọn fòṣọlẹ̀ tó ṣaláìsí nígbà tí kan máa kọ́ fòṣọlẹ̀ nínú wọn tó kù Àkànjí ló kọ́kọ́ kú òru ló bẹ̀rẹ̀ sí ní pariwo tó fi ṣaláìsí iná Lájí náà tún ṣe bẹ́ẹ̀ ó tún tẹ̀lé. kí ló máa ń pa wọn. èmi ò mọ ohun tó ń pa wọn ibi tí mo ti so ṣòkòtò mi nìyẹn afá ọjọ́ jíjẹ ọjọ́ àìríjẹ ọjọ́ ọ̀kẹ́rẹ́ èmi yìí pé bí sùn ló pọ̀ lórí Bọ́lárìnwá èmi náà wá so ṣòkòtò mi pé wọn ò ní paná ògo Bọ́lárìnwá mọ́ mi lára mo jìyà mo jíṣẹ́ mo rí wípé ó kàwé nígbà tí ọmọ mi máa jáde ìwé gíga àfà Bọ́lárìnwá àbó gbàgbé ohun tó sọ fún mi jọ náà. ó ṣeun bàbá bàbá ó máa ṣe é ó ṣeun ọlọ́run mi ó ṣeun bàbá. ọkọ mi èmi náà ti mọ ọmọ tó máa sinmi kò ní kú lójú ẹ̀ ọmọ tó máa sinmi kò ní rìn lọ torí àlèmí náà ṣe pápápá mọ́ra wípé àfi dandan kò kàwé mo fi ìṣẹ́ jìyà mo fi rán ẹ nílé ìwé ó dẹ̀ kàwé náà lákàyè ó ṣàṣeyọrí lérí ẹ̀ mo máa dúpẹ́ Ọlọ́run ọkọ mi ó máa ti ṣèjọba tán báyìí. ìgbà mélòó. wàhálà mi ò máa já sásán o ò gbowó mi wọgbó. ìyẹn ti parí náà nìyẹn. ó ṣàṣeyọrí lójú ẹ̀mí mi Ọlọ́run máa ṣe o mo dúpẹ́ Ọlọ́run
mọ́mí ẹ̀yin lọ pẹ́ tọ́ sí jùlọ sẹ́rí ọba mi òkè tó wà wájú mi yìí tí mo bá ti ń fọpẹ́ fún ẹ̀yin lẹ́nu kejì tí mo tún máa fọpẹ́ fún. ẹ̀sùn má ní gbàgbé nílé ayé mi pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run èmi náà sún èso rere fún yín jẹ. àmín. gbogbo ntẹ́yìn náà ń fẹ́ táyé bá ń jayé tílẹ̀ bá ń jẹ́lẹ̀ tókè bá ń jókè tí ọlọ́run táwọn wòye sí wà lókè tí ó dá ẹ̀mí mi sí kò sí tẹ́ bá fẹ́ tí mi ní sí. àmín 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 ọlọ́run mi ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nísìnyí nígbà tó ti wá kàwé tó báyìí kó wá ríṣẹ́ alálùbáríkà iṣẹ́ tó máa yọ owó gidi tó máa kọ́lé ńlá ilé àwòdàmí ẹnu táwọn èèyàn máa wò báyìí pé pé ọmọ àṣàbí òun ló kọ́lé tó tó yìí ṣé o wá rí nínú ilé yẹn màmá wá dá kọjọkọjọ báyìí pé mi lọ́lọ́ ń ṣe yìí fún níwájú ìta ilé yẹn báyìí ọkọ mi bí iṣẹ́ máa gbé pákó sẹ́nu ni tí máa máa rùn tí máa máa rùn tú ẹ̀ àwọn ọ̀tá mi ni mò ń bẹ́ tọ́lé lórí yẹn. ẹ mọ mi kò máa tiẹ̀ ní lọ bẹ́ẹ̀ yìí ṣe ròyìn kò ní lọ bẹ́ẹ̀ ṣe rí àwọn ọmọdé ìsìn àjàjà àwọn obìnrin tó ń fọkàn sìn wọn kì í fẹ́ báyọ̀ ọkọ gbé torí pé gbogbo wọn pátápátá bí ká máa sọ ọkọ wọn lójú ká máa sọ ní múni pàápàá jùlọ èyí tó bá ṣe legal marriage wọn máa ń burú gan débi pé wọn kì í fẹ́ rí ìyá ọkọ lójú bí ọ̀tá ló máa ń jẹ́ fún wọn èmi ò dẹ̀ lè gbàdúrà kéèyàn fi ìyá mi ṣeré àbí kéèyàn gbé ìyá mi wọlẹ̀ mo lè kú síbẹ̀ ìdí nìyí tí òfin ní jẹ́rú nǹkan tẹ́ sọ yìí tó máa fẹ́ ṣẹlẹ̀ èmi ti wá rí àwọn ọ̀nà tá a lè là sílẹ̀ kọjọ́ náà tó dé sẹ́rí bí táwa yìí mo fẹ́ kí n bá yín túnṣe họ ó ní ìtìkú rírì kété kẹ́yìn náà ra wà bẹ́ẹ̀ tí bá ti ṣetán kí n máa bá yín torí ẹ má jẹ́ ìtàn ìdí bá ti lè níyàwó tí mo ti lè bímọ mi àwọn máa wá ìfilókù èmi ìyàwó mi àtọmọ tí mo bá bí àwa nìkan lájọ máa gbé pọ̀ ẹbí kẹ́bí kan ò ní wọlé mi kí n gbà torí ẹ ni mo ti sọ pé ẹ bá ti wà láàyè tiyín ẹ fi tó kulẹ̀ kò síjọ́ tẹ bá rán ni sí mi tí mo ní wá jẹ yín kò síjọ́ tẹ bá sọ pé kí n wá o tí mo ní wá báyìí kẹsà àti dá wà nítorí pé mi ò fáre fi ìyàwó láàrin ìyá mi. kò yí bẹ́ẹ̀ lọ rí àwọn ọmọ yẹn alárífín ni wọ́n mi ò sì lè jẹ́ kán gbé ìyá mi kán gbé wọlé. mo ní mo rí ẹgbẹ́ àdìrọ̀rùn nígbà mélòó tí n bá ti bẹ̀rẹ̀ sẹ́ǹsì ìrọ̀rùn ló bá dé. àfa ó yẹ ìyá rẹ ara mi gbọ́n orí mi dìde jọ̀ìn mo rẹ́rìn-ín yànkì bí ẹni wípé ohun tó sọ dénú mi láì mọ̀ wípé kò dénú mi kò dùn mọ́ mi rárá. ibi tí mo ti wá wo nìyẹn wípé ìrètí mi máa fẹ́ máa pin lórí Bọ́lárìnwá rí bí mo ṣe gbégbèsè mo bẹ̀rẹ̀ sí ní tójú bọlé ibi tí mo ti tójú bọlé ni mo ti pàdé ọ̀rẹ́ mi tó mú mi wẹgbẹ́ má jìyà gbé. ẹ̀yin ẹgbẹ́ Magazo má jìyà gbé o. ẹyẹ ń jẹ. ẹ̀yin ẹgbẹ́ Magazo má jìyà gbé o. ẹyẹ ń jẹ. ọ̀rẹ́ mi tá a fún lóúnjẹ lórí rewé tá a fún lómi lórí rewé ó mà ti wá dé báyìí o mo fẹ́ ká gbà á lágbàtàn torí iye ọmọ ní gbọmọ ẹ wá bá mi gbà ẹ̀yin àgbà ìmùlẹ̀. ẹ ṣeun Bọ́lárìnwá ọmọ mi ni ó gbàgbé ọmú tó mu mo rán ní iléèwé ó kàwé yọrí tán ó gbàgbé ìyá abiyamọ ọmọ mi ní tóun bá lówó òun á tèmi mọ́nú ilé ni òun àti ìyàwó òun làwọn jọ máa ṣe ohun tí mo fẹ́ kẹ́ bá gbélé lọ́wọ́ rẹ̀ gbogbo tó mú wá látòdì ọ̀run ní ti dáadáa ẹ bá gbà lọ́wọ́ ẹ gbá ìdá abẹ́lé lọ́wọ́ iṣẹ́ tó yàn láàyò láti ṣe kó má rí ṣe iṣẹ́ tó bá wá ń ṣe kó máa fi gbọ́ tèmi tí ò ní lè kúrò lábẹ́ mi kò ní fẹ́ yàwó kò ní ní láárí kò ní lè dá nǹkan kan ṣe láì rí mi ìyẹn ni mo fẹ́ kẹ́ bá mi ṣe. àṣẹ́gun ohun awíláyé lẹ́gbọ̀n òun gbà ṣé bí Bọ́lárìnwá ló pọmọ náà. Bọ́lárìnwá lorúkọ ẹ̀. Bọ́lárìnwá afẹ́fẹ́ lẹ́lẹ́ ní ṣàwọ́ lókun ẹ̀fúùfù lẹ́lẹ́ ní ṣàwọ́ lọ́sà ìjì líle tí ń gbójú ọ̀run ṣe gbùgbé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ ẹ lọ bá mi bá ìṣẹ̀dá Bọ́lárìnwá ṣeré Bọ́lárìnwá níbikíbi tí ṣẹ̀dá rẹ̀ bá wà gbogbo ohun tí a bá fi kàn ní àyín ni kó mọ̀ bá ṣẹ̀dá rẹ̀ ṣe. Bọ́lárìnwá o gbogbo bíkíbi tó bá wà mo fẹ́ kó kó gbogbo orí ayé ẹ̀ pátápátá kó wá kó bá wa níbí
wo mo wá fún ní ẹ̀bùn kékeré tí mo fẹ́ fi ta ẹ lọ́rẹ tó máa lò títí ọjọ́ ayé ẹ nínú ìṣẹ́ ìyà ló ti máa jẹ ló ti máa mú tó máa tọ́jú ìyá ẹ títí dọjọ́ ayé ẹ ó dègún ó dàṣẹ àṣẹ́gun títọ́ bá balẹ̀ á nípa tó. ọmọdé tó ní tòun bá dàgbà orí yẹyẹ lè lòun máa jẹ. asẹ́yìn lẹ da ọ̀pọ̀ ayé mi wò. kò ní jọmọ ó dàgbà o. lámì ẹ wò mí sunsun ẹ da ìkorò sí ayé mi. ẹ máa ṣọ́ wa wò. ládùúgbò ìwé tí mo fi sẹ́bí yàtà ẹ sì jẹ́ kó jẹ́ èso rere fún mi. màámi aṣáájẹ nìyí. ọlọ́run àlàkà bẹ́ẹ̀ gbogbo ẹnu rẹ sùn bí ìyá rẹ bá wá jáde mẹbí kàníwọ̀ yìí tó ṣé ìyá tó ṣe wàhálà tó là kàkàkàkà lé ọ lórí ṣé n tó yẹ kí wọ́n fi sọ fún un ló fi sọ́run bí ìyá rẹ bá jẹ́ àjẹ́ ìwọ fúnra lára rẹ ọ̀dájú ọmọ ìkànnì ẹ̀yin òru wàhálà nù ẹ̀rọ wàhálà bàtàlà oyún bímọ tán tọmọ wa délẹ̀ nígbà tọmọ délẹ̀ tán lọ́jọ́ jíjẹ lọ́jọ́ ọ̀gbà tí aláboyún ó gbọ́n ọmọ lọ́wọ́ lórúkọ ìjọ tí ọmọ ọkọni tí ọmọ pàṣẹ fún ṣé gbogbo wọn yìí kò tó ń téèyàn fi oore àti làákàyè àti ìdùnnú tí fi san fòbí ó dákun wá wò bí ìyá ò bá bí ọ ta ni obìnrin tó fẹ́ fẹ́ ṣèbí ńgbà tí ìyá bí ọ lẹ̀ tán nìwọ ní lọ́kàn láti fẹ́ bìnrin bí ìyá rẹ ò bá bí ọ sílẹ̀ ta ni ìwọ fúnra lára rẹ ta lóbìnrin tí wọ́n fẹ́ àbí ó ti gbàgbé orin àwọn wákà kan tó ní ọmọ tó ń bá bàbá jà tó ní màmá òun ò ṣe tó ń bá màmá jà tó ní ìyá òun ò ṣe tó ó dìgbà tó bá dàgbà bó bá ń dáṣẹ́ ṣe wàrí bóyá rọrùn tó gbogbo ẹ yóò tó ọ̀gẹ́ ó ti wá tó ọ̀gẹ́ báyìí ó ti jágbé olójú fa ṣé ìwọ ti gbàgbé wípé ibi ọba da tó bá rẹwà báyìí ńlá gbé wúrà ẹni sí nífa ìyá rẹ ni wúrà bàbá tó bí wa báyìí òun ni dígí wa kí ló dé tó wá sàpọ́nlé wúrà tẹ tó ń yẹ̀yẹ́ wúrà rẹ kò yóò rí bẹ́ẹ̀. ẹ dákun ìyá wa bọ́lá rẹ̀ wá ti ṣe é kan jà ó ti ṣàṣìṣe bí ẹlẹ́jọ́ bá ti wá mẹ́jọ́ ẹ̀ lẹ́bi ẹ dákun mo fàdúrà ni mo ibẹ̀ yín mo fi mẹ́ka mẹ́dínà mi ibẹ̀ yín ẹ má jọ pẹ́ lẹ́lẹ́ ìpínlẹ̀ mi ẹ bá ṣàforíjì mo bẹ̀ yín tó lọ́gbìn mo fún sẹ́ńlá Muhammad mo bẹ̀ yín ẹ dákun ẹ ṣàforíjì fún ẹ wò ẹ má sunkún àròkàn nífẹ̀ẹ́ kún ọ̀sùn dá wa. ẹ má ra àwọn ọ̀dọ́ wa ẹ ti pé tí yóò ní jẹ́kun iṣẹ́ ìyá ni bọ́mọ bá jẹun kan láyé iṣẹ́ ìyá ni o bí ẹni bá sọ gbólóhùn ọ̀rọ̀ kan sọ́mọ dandan á ṣẹ ọmọ ẹ má ṣe fẹsẹ̀ sílẹ̀ kẹ́ lọ fẹnu kọ́ òbí ẹni ṣe pàtàkì gan láyé ń gbé ìyá ni àtẹ̀mí ìyá ni àtẹ̀mí ẹlẹ́dàá mi má jẹ́ ń ṣé èmi máa padà lẹ́yìn èmi àti ẹ máa jọ lọ ní o tí eré ìje wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. èmi náà fẹ́ gbọ́ tẹ́lẹ̀ o pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ní ibi tí à ń béèrè fẹ́ wa lọ ẹ̀. àmì o. jókòó má jẹ́ kí ẹrù báyìí mo ti fọwọ́ sí mo lè ti fẹsẹ̀ sí. no it's okay ẹ jókòó Ọlọ́run náà dé máa lọ́wọ́ sí. you see Bọ́lá kò sí bàbá tó máa ṣe rádà kí n sọ pé kò sí òbí tó máa ṣe tí ò ní fẹ́ kọ́mọ òun ó ní bùjókòó ayọ̀ ìyẹn ní gbogbo ìgbésẹ̀ tí mo gbé tẹ́lẹ̀ tá a fi ní gbogbo rough time tá a nìyẹn àmọ́ lọ́wọ́lọ́wọ́ yìí àti wá wọ smooth road padà Ọlọ́run á dẹ̀ fi èrè sí ìgbéyàwó yìí èmi ti lọ́wọ́ sí màmá ẹ̀ náà ti lọ́wọ́ sí and preparations ló kù àmọ́ one thing ṣorí Jíbíkẹ́ yìí ilé rẹ̀ láti tọ́ àbí nílé rẹ̀ àtọ́ nílé rẹ̀ bá mi handle it very well. ti gbọ́ sá. má jẹ́ kí ìyà jẹ. it is well kí preparation bẹ̀rẹ̀ ni èmi jáde lọ. thank you sir. all right then. all right sir. okay all right. èmi ti wá ṣẹ̀ṣẹ̀
ẹyẹlé lòun máa jẹ́ orí ẹyẹlé tí ẹ rí yẹn kò ní lọ́mọ ó dàgbà o. ẹ̀yin ọmọ ẹ máa ṣọ́ wa wò sọ́bì o. òbí ẹni ṣe pàtàkì o. bẹ́ẹ̀ni bá dérò nígbà lẹ́ni o. iṣẹ́ òbí ni o. iṣẹ́ ìyá ni o. iṣẹ́ ìyá ni bọ́mọ bá jẹun kan láyé iṣẹ́ ìyá ni o. bí ẹni bá sọ gbólóhùn ọ̀rọ̀ kan sọ́mọ dandan á ṣẹ. ọmọ ẹ má ṣe fẹsẹ̀ sílẹ̀ kẹ́ lọ fẹnu kọ́. òbí ẹni ṣe pàtàkì gan láyé ń gbé. ìyá níyà tẹ̀mí ìyá níyà tẹ̀yìn ẹlẹ́dàá mi má jẹ́ mi ṣe ìyá tó bí mi o láyé mi o. ẹ wo bí ọ̀rọ̀ gbé wọ́n wá o ìyá níyà mi o. ọmọdé tó ní tòun bá dàgbà o orí ẹyẹlé lòun máa jẹ́ orí ẹyẹlé tí ẹ rí